Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Hello, Ekason, sir. Káàsán. Good afternoon, everybody. Sherry family, Iya Mohbad, it's really painful. Like, I was boiling since yesterday. Sherry conference that Yomi ṣe yẹn, wọ́n fi wá tú àṣírí ara wọn ni because even very dark man gan ti post ẹ̀, ó ti give update lórí ẹ̀. Wọ́n wá ṣe ẹ̀sìn àgbáyé ní family wọn wá ṣe ẹ̀sìn gidi. Ọmọ kàríkàṣọ yẹn náà, that girl has a role in this Mohbad's death. Ó ní roles to play gan. Tàbá tú kinní kan ìsàlẹ̀ kòkò because everything tó bá ti ṣe máa cover wá máa gbá ojú gbẹ̀yìn. Àwọn family wọn they are so annoying. Ẹbí kọ́ lẹbí wọn, wọ́n wá ṣe ẹ̀sìn gidi. Wọ́n tẹ̀ wá fira wọn gidi nínú conference tí Dayomi tó ṣe yẹn ni. Ó wà so painful. Thank you so much, sir. Alabama. Ọ̀sán ẹ tún ẹ káàsán bọ̀dà láti ṣíṣe àwọn péré ẹ ti gbé mi wọlé bọ́ọ̀dà náà ni. Ọ̀rọ̀ Ṣadé ẹ fi Ṣadé lẹ̀. Èèyàn bá ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Olórí burúkú ni Ṣadé. Èmi náà gbọ́ sọ̀rọ̀ ẹ̀mí ìkan tí ìgbọ́ fún mi. Olórí burúkú ni. Ṣé tó bá jẹ́ ọmọ tiẹ̀ ló kú? Ó máa ṣe bẹ́ẹ̀. Mọ̀mí ìdẹ̀rí bá wí. Ẹgbẹ́ ẹ̀ ni mo rí bá wí. Ẹgbẹ́ òsì. Ẹgbẹ́ ìyà tó yẹ pé ọmọ ológun ẹ lọ. Bàbá báyẹn fẹ́ ṣe. Òun ni. Ṣé o pé inú Ṣadé ọ̀ máa dùn ni? Ohun tí Ṣadé ti sọ wípé Mohbad owó ìṣàkó fáwọn lọ́wọ́ gbà tó wà láyé. Tó kò ṣe torí owó ẹ̀ lòun ṣe lọ́tọ̀ tó sọ gbà ẹ̀. Ó ní ṣẹ́kọ́ lọ́wọ́ ti fẹ́ rí justice fọmọ yẹn tó máa ń ṣòro burúkú tó máa ń ṣọ́ọ̀ṣì tó máa ń jáde. Tó bá ti fẹ́ rí justice fọmọ yẹn báyìí wọ́n máa dà síta ni. Ṣadé ojú abọ́ ìwọ lórí burúkú àbúrò yìí olóṣì owó dúdú oníkọ́lọ̀ mẹ́ta olórí burúkú tó ń tọ́ ọmọ tí ẹ ló kú ni ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ tí ẹ máa bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù pé gọ̀dílé yìí ló kú ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó sì fi ṣètàn rere wípé ìgbà tó gọ̀dílé yìí tó kú ọ wọ́n rí justice ikú ní ilé ẹ̀jẹ̀ jáde kẹ̀kẹ́ kó yí orúkọ burúkú padà lórí yín kí wọ́n dórúkọ burúkú yìí lọ́mọ. Ṣadé òṣìṣẹ́ òṣìṣẹ́ olórí burúkú ni gbogbo yín àti yá ọmọ àti wá ìwọ náà ló jáde lọ́jọ́ kìíní àná tó ń lóra aṣọ ẹ̀jẹ̀ mọ́tẹ̀lẹ́ pọ̀ tí wọ́n yí padà àwọn èèyàn lè ṣe é ṣe mọ́ ó ti sọ kí àwọn èèyàn lè ṣe é ṣe ó ti rí nìyẹn tó tó wá sọ fún wa mọ́ wípé ò rí mọ́ ó ti rí olórí burúkú wọ́n ti fún ẹ ní owó díẹ̀ ẹ̀yin ẹlẹ́bi ẹ̀dùnà ẹbí kẹbí ẹbí òṣì gbọ́ nítorí pé wọ́n dákẹ́ fún ẹ lórí jẹ́ kí wọ́n náà máa ṣàtàtà tó tó síta a ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn náà wàá fẹ́ rí bẹ́ẹ̀ àdúrà ẹ̀gbọ́n ẹ̀ ló kú gbogbo wọn náà ṣe rí ọ̀gá ayé ọ̀rí gan ti ń kọ̀ ẹ̀ jọ máa bẹ̀ torí pé mi nírú ẹ̀ lọ́mọ jọ sọ nǹkan tó bá rí kí àwọn ẹbí olórí burúkú yìí sílẹ̀ ìyá ẹ̀ ń ṣe yà ẹni tó tún jẹ̀gbọ́n ẹ̀ òun náà ti pa yẹn jọ nítorí Ọlọ́run sọ nǹkan tó bá bọ̀ tiẹ̀ sọ púpọ̀
tí ẹ sọ kò sí kankan tó máa ṣí ẹ kò sí jọ jẹ́ ká rí justice ókè o ẹ ṣé bọ̀dá láti a máa tún sọ̀rọ̀ ló bá yà. light of the world. bọ́dà láti mo ti sọ̀rọ̀. Alright, Ayọ̀mí. ẹ wo olórí burúkú Ṣadé ó tún láyàláyà ó ń dá orúkọ prime boy. ẹ wo prime boy kó yá lọ gbẹ́bọ fún wọn because at this point àwọn púpù yìí ẹni kan fẹ́ ru ẹrù lé lórí lọ fẹ́ wọ́n wá kiri kó yá lọ gbẹ́bọ fún wọn. ṣé rí láti ọlá kọ́bọ̀ náà ó ní ìdìbàwí ṣé rí òun náà mọ̀ pé òun wà nù kínní ọlọ́run ló kó yọ kóun náà mọ̀rọ̀ tí òun náà máa sọ nítorí pé níjọ́ tó lọ bó ṣe ń ṣépè fún bàbá ń jọ yẹn ló ń ṣépè fún ìyá Mohbad ẹ̀rọ dẹ́sà òun ní nǹkan tóun náà lè sọ ó má jẹ́ pé títí ẹ̀gbọ́n èpè ti ẹ̀gbọ́n náà ó má jẹ́ kó máa pọ̀ jù aṣojú tí ẹ náà ti ń pọ̀ jù lóòótọ́ nǹkan tí Ṣadé sọ sí fọ̀dọ́ bọ̀ kó má jẹ́ káyé máa sọ pé bí ó lóòótọ́ ni bàbá kó má jẹ́ kó da irú yẹn sórí bàbá tó ló bá ṣe máa ń gbé bàbá ṣépè káàkiri ó ti ń pọ̀ jù nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe. Alright, the bill renewed. Ṣé wàá bẹ̀rẹ̀? Mo wà ń bí Bọ́láti. Ṣé rí ọ̀rọ̀ bọ̀bọ̀ prime boy yẹn as far as I'm concerned kò relevant sí mi ṣá. It's not, the guy is not relevant. Either we like it or not, either we believe it or not, prime boy naturally ó envy Mohbad. Prime boy kò like ọ̀rẹ́ tó ń pè lọ́rẹ́ ẹ̀yìn. Bí Mohbad ṣe tó ń lé ayé tó lórúkọ jù lọ ó ń affect ẹ̀. Àwọn ọ̀rẹ́ kan máa ń wà bẹ́ẹ̀ tí ẹ pé ìlara ìyẹn ni ti prime boy, but that does not take out the fact that pé olórí burúkú náà ṣì lè bí àwọn ìyá Mohbad because lè rò tán lẹ̀ kẹwàá bẹ̀rẹ̀ sí wọn fẹ́ máa cover up. Ó ti wà obvious, àdúrà fúnra ẹ ti confirm pé fídíò ibi tó ti jà. So ìwọ tó wá jẹ́ àbúrò ìyá àdúrà tó jẹ́ olórí burúkú Ṣadé yìí eléyìí tí wàá fi wá bọ́ta pé àdúrà jọ òkè ó ti mọ bí tí ó mọ̀ pé fídíò yìí wà látijọ́ ẹ̀ òkè sọ ẹ mú lọ sọ́dọ̀ àwọn tó máa help yín ó wá sọ pé kàn fi àdúrà sílẹ̀ fún kíni ṣé pé kò sí fídíò ni àbí pé ẹ̀rù Wùmí ó ń bà yín ó ń bà fámìlì wọn àbí pé torí Wùmí ti gbówó fún wọn cause Ṣadé yẹn náà personally wọ́n sì fún lówó àtòun àtẹ̀gbọ́n ẹ̀yà Mohbad because tó bá fún lówó ni wọ́n tó ló rẹ́jẹ̀ o ò tún ní máa kọrin míì. Àwọn ẹbí burúkú Mohbad ò tiẹ̀ rẹ̀ bí yà sí rárá tọ́. In fact wọ́n pé Wùmí gba 50 million lọ́wọ́ gọ́vnà. Èmi náà gbọ́ mo rí kinní yẹn wọ́n ló gba 50 million. Kí ni 50 million wà fún? Iṣẹ́ wo ló ṣe fún wọn? Contract wo ló gbà? Ṣé lórí ikú Mohbad náà lọ fi fún ní 50 million? So kẹ́lẹ́ mọ̀ pé there's more to this thing. There are lots of people tó wà connected to this boy's death. There are lots of people tó wà connected. Àwọn ẹgbẹ́ òkùnkùn ni. And they have àwọn bàbá nígbẹ̀jọ́, they have all those godfathers in high places. Wọ́n ní bọ̀bọ́ yóò ṣe lè get justice easily bílẹ̀. But Ọlọ́run á help wọ́n lágbára Ọlọ́run. Ẹ ṣé o. All right. Adúkẹ́ ẹ̀lẹ̀. Ẹ káàsán o. Ẹ káàsán. Ẹ kú ètò sà. Ọlọ́run máa bá a kún yín sà inshallah rahman. Ọlọ́run wà pẹ̀lú yín kò ní dójú tì yín o. Ẹ ṣeun sà, ẹ ṣeun tẹ̀dẹ̀ gbé mi sókè lónìí. Mo ti ń wá rí opportunity báyìí láti jọ èmi rí. But alhamdulillah pé mo gùnkè lónìí. Ṣé rí sà, nǹkan tí màá kọ́kọ́ sọ ni pé
ọba tí máa ń dúró tẹ̀dá ó máa dúró tì yín because now ẹ gbé ẹrù tiyín lẹ̀ ẹrù ẹlẹ́rù ni ẹ̀dá tó bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ ṣe fi kọ́ wa ọlọ́run náà máa bá a gbé tiẹ̀ ní ọlọ́run máa bá a gbẹ́rù yín gbogbo bì lórí àwọn ọmọ àti lórí ara yín. ṣe rí this thing is very obvious ẹ má bínú sá this thing is very obvious ṣe rí ti Fọláṣadé yẹn àbúrò ìyá Mohbad Karima ló ń ṣiṣẹ́ fún tẹ bá study pé anytime tí Karima tó bá ti ń blow pẹ̀lẹ́ nìkan báyìí Ṣadé yẹn náà máa bẹ́ ní ìjà ni bí ìyá Mohbad ṣe ń ṣiṣẹ́ fún Wùmí ni Fọláṣadé náà ń ṣiṣẹ́ fún Karima because ìgbà tí àwọn videos tó máa ń ṣe tẹ bá ti rí pé tí Karima bá ti come for anybody báyìí the next thing tẹ máa rí Ṣadé náà máa come for it ni mò ń bọ̀ wọ Ọlọ́run kò pẹ́ lógún ọdún àwọn rò pé àwọn ń ṣe tiwọn àwọn ń pẹ nìkan lẹ́kún àwọn ń rẹ́rìn nísìngbà tẹkùn tí wọ́n bá máa dé wà láì wọn ò ní réyàn rẹ̀ wọ́n because gbogbo rúyìn tẹ gbójú jáde tẹ ń jáde fún ọmọ ìyá wọn fún ẹbí wọn mi ì lérò pé rúyìn òun ló yẹ kí wọ́n máa wá bọ́ta kí wọ́n máa bú bọ̀ ẹ ti rí i pé ẹni tí ó bá kùnà tí ó bá sì tọ́lọ́run bá ti fẹ́ làánà àti bí ìwà ni ó ti bẹ̀rẹ̀ ìwà lọ́lọ́run ó gbà lọ́wọ́ wọn nísìnyí báyìí rí i pé Ọlọ́run ti látòrí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ débi tí wọ́n pin báyìí Ọlọ́run ti gbà wá lọ́wọ́ wọn bọ́lọ́run ó sì ṣe mọ́ gbà lọ nìyẹn tí wọ́n fi kó sínú páńpẹ́ Ọlọ́run ṣáàlà rahman Ọlọ́run wọlá pé àsìkò yìí ó ní nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ dẹ̀ dìde tẹ́ ẹ fi ń gbọ́ tọmọ ìyá wọn Ọlọ́run àwọlé yìí náà àwọn ń dunnú báyìí níṣẹ́ nígbà tẹ́kùn tí wọ́n bá dẹ́ṣẹ̀ wọn ò ní réyàn rẹ̀ wọ́n ṣe báwa ń sunkún ọmọ tí wọ́n báyà sí réyàn rẹ̀ wá lẹ́kún látara rírẹ̀ lẹ́kún ni pé ẹ máa ké jáde àwọn èèyàn máa dáwó ẹ máa sọ̀rọ̀ fáwọn èèyàn àwọn èèyàn máa gbà níbi tó yẹ kí wọ́n ti máa ronú nìyẹn ẹ bá Mohbad ẹ bá tan ẹ bá Mohbad ẹ bá fámílì bọ̀ ìjọ́mọ èèyàn àti bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ kọ́mọ yín tó nínú ayé ló gbé gbogbo yín dìde àwọn kan wọ́n wà láwọn wà níbì kan táwọn fẹ́ mọ yẹ̀yẹ́ yín ẹ ti mọ̀ pé gbà tí yẹ̀yẹ́ tí wọ́n bá dé wà láì wọn ò ní raṣọ bòdì so nǹkan tí mo fi àwọn pípù yìí alhamdulilayi ìgbà tí public dìde sọ̀rọ̀ yìí nísìnyí wà láì ó dùn mọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn because ìgbà téèyàn ń fojú wò pé inú ilé wọn lèèyàn ti lè rí justice kíní yẹn worst sí ni ìgbà tí public dìde nísìn tí wọ́n tẹ̀yìn public dìde sọ̀rọ̀ yìí nísìn in one way or the other à ń rí òótọ́ tó dẹ̀ ń mú wa tó dẹ̀ ń pọ́ìntì ọ̀nà fún wa pé àníṣe ọ̀nà là ń lọ yìí inshallah rahman tí ó dẹ̀ jọ́nà kalẹ̀ so sir nǹkan tẹ́mi kọ̀ rí ni ṣe rí issue titi wọn yẹn èmi fẹ́ rò pé àmọ́ ni ọ̀rọ̀ wọn kò má rẹran nígbà tí ẹ jẹ́ wọn máa ṣe gbogbo nǹkan tí wọ́n máa ṣe ẹ jẹ́ kí wọ́n máa ṣe nígbà tí ẹ̀san wọn bá dé fún wọn wàláhì wọ́n wá omi báyìí wọn ò ní rí mọ́ nígbà wọn àti ìyá àti bàbá àtàbúrò ẹ jẹ́ kí wọ́n máa nǹkan tẹ́mi kàn study nìyẹn bí ìyá Mohbad ṣe ń ṣiṣẹ́ fún Wùmí bẹ́ẹ̀ náà ni Fọláṣadé yìí ń ṣiṣẹ́ fún Karima so wọ́n dẹ̀ wá rò pé ṣáwa tá à ń gbọ́ yín àbáwa tá à ń dúró tì yín àgọ́ ni wá ni àbí tá a bá fẹ́ rí justice ní ọ̀rọ̀ téèyàn ti sọ tí òun ṣe pé bóyá ológun bí òun ṣe pé kò ń ṣe tí kò etí méjì ló gbọ́n pé olóore jẹ̀ nísìn olóore jẹ̀ mọ́ ìdí tó fi rẹ́jẹ̀ wá sọ tọ́rọ̀ bá dọ́jú ẹ̀ tó bá dé court gbogbo èyí tí ń sọ yẹn èmi ò tiẹ̀ ń fẹ́ gbọ́rọ̀ rẹ̀ torí èmi ọ̀rọ̀ rẹ̀ mo máa ń rọ́bìṣọ̀ rẹ̀ dànù ni because kò tiẹ̀ kò ń fúnyàn ńlá ẹ̀yin ajá kí Karimo tún èlé ẹnìkan nísìnyí ẹ rí i pé yóò tún jáde fẹ́ni yóò èlé ẹnìyẹn ẹ ti rí i pé ìjọ tí fámìlì wọn rí nù àwọn fẹ́ mọ ba sábẹ́ èèyàn mọ jẹ ni kí wọ́n mọ bá nìjó káwọn tó sì fẹ́ lògo mọ lògo tí wọ́n lọ wàláì káwọn tó fẹ́ lògo kan mọ lògo àmọ́ ẹ dákun níbi tọrọ àdúrà ẹ dákun ó fẹ́ràn pé mọ́mì wa kan ti sọ lókè tẹ́ bá ní access tí bàbá tẹ́lẹ̀ bá wa sọ̀rọ̀
29 tó ń bọ̀ yìí tí wọ́n fẹ́ sí tẹ́ dákun tó bá yẹ pé arrest ni kí wọ́n gbọmọ wọn lọ́dọ̀ wọn tí wọ́n bá gbọmọ wọn sábẹ́ wọn a lot máa jáde sà tí wọ́n bá gbọmọ wọn sábẹ́ wọn a lot máa jáde even in law gan bàbá ló lọ́mọ she can never deny his son. Kíkẹ́. The mother can never deny the son. So ẹ dákun èmi rò pé nǹkan tí wọ́n ti fẹ́ ṣe fún bàbá náà wọ́n ti ń fọgbọ́n sọ síta yẹn kó sì tó rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọlọ́jọ́ òní ọlá gbogbo owó ẹ̀yìn báyìí tẹ́ bọ́ síta kọ́lọ́run bá gbọmọ yẹn lọ́wọ́ wọn kó sì fi òdodo kó fi hàn sà ẹ̀yin náà dẹ̀ ní ọ̀rọ̀ tẹ́mi kàn máa ń sọ fún yín kó dàgbà tẹ̀ tí mo gbé mi sókè àdúrà tí mo máa ń ṣe fún yín ni pé wàyí náà júdà náà làwọn mọ̀lẹ́gàlìbù náà gbogbo ibi tẹ́ bá dé gbogbo ibi tí wọ́n bá ti dìde wàyí náà júdà náà làwọn mọ̀lẹ́gàlìbù yìí ó mọ̀ bá mi ṣiṣẹ́ fún yín ní gbogbo ibi tọ́ta bá ti dìde fún yín lọ́lọ́run mọ̀ fi bá mi ṣiṣẹ́ fún wọn inshallah rahman mo dúró báyìí sà. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Mariam. Ẹ káàsán gbogbo ilé o. Ẹ káàsán. Ṣé rí ọ̀rọ̀ àbúrò ìyá Mohbad yẹn ọ̀rọ̀ wọn máa ń fọ́ nìgan ọ̀rọ̀ wọn máa ń yà mí lẹ́nu gan because ẹ̀yin lẹ jáde tẹ́ ẹ ní ẹ̀rẹ́ jẹ̀ tẹ́ ẹ ní Wùnmí torí mo tún padà lọ wo fídíò yẹn lónìí kódà gan mo save ẹ̀ Wùnmí mo fẹ́ sọ pé gbọ́dọ̀ tí bàbá Mohbad sọ yẹn mo fẹ́ sọ pé ó parọ́ mọ́ ẹni èmi náà rẹ́jẹ̀ o ẹ̀jẹ̀ yẹn pọ̀ mo dẹ̀ ń béèrè lọ́wọ́ àǹtí mi pé kí ló tẹ́jẹ̀ ṣe wá pọ̀ tó yìí àǹtí òun sọ fóun pé kóun ní sùúrù òun mọ̀ pé òun àsìkò ọ̀rọ̀ etí tó so ní ìsinyìí ṣé àsìkò ọ̀rọ̀ yín tó wá tó òun lẹ wá jáde tẹ́ tí wá ń ṣe yàmàyàmà tẹ́ ń sọ rádaràda àbí ọ̀rọ̀ tẹ́ ń sọ kò rùn létí yín ni ṣé ẹ gbóòórùn ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣé àǹtí Ṣadé ṣé ẹ gbóòórùn ẹ̀ ṣé ẹ lè pọ́nrọ̀ yẹn ń rùn ni kí là ń pè ní àǹtí olórí burúkú wo lẹ ń pè tẹ́ ń pariwo pé àǹtí olórí burúkú wo lẹ ń pè. ṣé ẹ̀jẹ̀ tẹ wá rí ń gbà yẹn ṣé ẹ̀jẹ̀ kọ́ lẹ rí ni omi lẹ rí nítorí ọ̀rọ̀ yóò tiẹ̀ wá yé wa mọ́ báyìí àbí wọ́n ti fẹ́yìn náà lábẹ́rẹ́ rìsẹ́ẹ̀tì ni àbí gbàjú tó tọ́jú fún ìyá Mohbad àti ọ̀rọ̀ Mohbad ń gbà yẹn ni wọ́n bá mi gbé fún nítorí ọ̀rọ̀ yóò yé mi mọ́ kí lẹ̀ ń try láti hide kí lẹ̀ ń bò àwọn wo ló ń lé àwọn ẹbí yín kiri àwọn wo ló ń lé àwọn ẹbí yín kiri torí ọ̀rọ̀ yín kò yé mi mọ́ fẹ́ pa yín ṣé kó tún pa ọgbà àwọn ọmọ yín àwọn wo ló ń lé yín kiri tí wọn ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ because I don't think pé Wùnmí nìkan ó lè máa lé àwọn ẹbí yín kiri so that means it is deeper than what we are thinking. ẹ jáde síta kẹ́ sọ̀rọ̀ náà tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ń lé yín kiri nítorí pé kí ni ó gbọ́dọ̀ tẹ́sán síta aráyé bá yín tọ́jú ẹ̀ o tó bá dẹ̀ pé ibi tí gọ́ọ̀mẹ̀ntì ń ṣiṣẹ́ ló yẹ kí wọ́n gbé yín because ó ṣojú mi lásán gan mo gbọ́ lásán gan ẹ̀wọ̀n oṣù 6 ni kábọ̀ nítorí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ táwọn èèyàn bá yín spirit rẹ́dọ̀ tí ó ṣe pé bóyá àwọn èèyàn ló sọ sí yín lẹ́nu tẹ́ pé fúnra yín lẹ jáde willingly ẹ̀ẹ́dẹ̀ sí London duress tábà sọ pé bóyá wà London duress bóyá ohun wọn ní dandandandan kẹ́ wá sọ ni fúnra yín lẹ jáde tẹ́ ẹ sọ náà kò dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fẹ́ káyé gbọ́ ẹ tún wá jáde ẹ sọ sí orí afẹ́fẹ́ ó wá dé ní ẹ wá sọ pé ẹ̀rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ṣẹ́rù pa gàn ni àbẹ̀rù pa àwọn tó ń wò yìí ṣẹ́rù pa daft daft now tí màá ṣe àwọn ìjọba tó ń fún yín ní liver àwọn tó ń ṣẹ̀dí yín because mi ò mọ àwọn tó wà lẹ́yìn gbogbo yín mi ò mọ àwọn alágbára tó wà lẹ́yìn yìí tí wọ́n ń ṣẹ̀dí yín mi ìmọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fẹ́ sọ fún gbogbo ayé tẹ́ ẹ ní wọ́n fẹ́ pa yín tán ẹ̀yin lẹ mọ́ ṣọlọ̀ tẹ́yìn ẹbí yín tẹ́ ẹ kọ́wọ́ yín bọ̀ nítorí owó nítorí àtijẹ àti inú owó tá a máa ní tó máa tán ipò tá a máa dé tó a máa kú owó tẹ́ máa fi gbogbo ilé ayé yín kójọ tẹ́ máa kú tó wá pọ̀ ọmọ ológo mọ́ yín lára tẹ́ wàá lè sọ̀rọ̀ tẹ́ bá ní wọ́n máa pa yín ẹjọ́ tó bá kẹ́ńgbà tí Mohbad wà láyé ṣé ẹ kú ni àbẹ́ lọ rìn àjò àbẹ́ sọnù ìgbà tí Mohbad tí wọ́n ń lé káàkiri tó bá pé ogbẹ́ náà jìyẹn gbà yẹn kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ṣé wọn pé ọ̀rọ̀ Mohbad kò ní padà bọ́ sí ibi báyìí ẹ wá jáde ẹ wá ń sọ wípé wọ́n ṣe sọ nígbà yẹn nìyẹn pé Mohbad fẹ́ para ẹ̀ ìgbà táwọn dẹ̀ máa gbọ́ ikú Mohbad làwọn ò gbọ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni ṣẹ̀ṣẹ̀ gbọ́ lónìí sì máa ṣe pé bóyá tí àgbọn yóò bá tiẹ̀ ní làákàyè ṣẹ́yìn náà ò ná pọlọ ni tábà tẹ̀ pé àwọn ti dàgbà àwọn ti darúgbó bóyá wọ́n ti wá menopause wọn ò mọ̀kọ́ tó ń ṣe mọ́ ṣẹ́yìn ò lè bá wọn sọ̀rọ̀ ni because I don't understand
mo kàn ń wò látàná yẹn máa tún lọ wo fídíò yẹn máa tún rò pé ṣáǹtì ṣé ẹṣẹ daft ni ṣé bẹ́ẹ̀ ṣe daft tó nìyẹn ni ẹ jáde ẹ wá ń sọ̀rọ̀ tó ń rùn ẹ sọ̀rọ̀ tó ẹ sọ̀rọ̀ ẹ má dúrà sọ̀rọ̀ kìnnìkan fàdúrà lọ́rùn lẹ̀ wọ́n ní kẹ́sàn kan tẹ́ ẹ mọ̀ nǹkan tó pàbúrò yín ni wọ́n ń béèrè lọ́wọ́ yín tó bá ti bọ́ta tó bá pé Darosha náà ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ máa sáré bọ́ta bí jáwé jura ni so Wùmí yẹn nìkan Wùmí táyé ń pariwo pé ẹ Wùmí ló pa Mohbad Wùmí ló ṣe kìnnìkan ṣé òun ò lẹ́jẹ̀ lọ́rùn ni because I don't understand tó bá ti wá dárúkọ àwọn ọmọ títí yín ẹ wá bọ́tẹ̀ wá máa sunkún òṣì ẹ máa sunkún òfò ẹ máa sunkún ìranù Wùmí nìkan lọ mú Wùmí nìkan ṣe kìnnìkan ẹ jẹ́ kádùúrà sọ nǹkan tó mọ̀ náà tó bá pé Wùmí yẹn náà ló pa Mohbad kí àdúrà jáde kó sọ náà kí lẹ̀ ń bo Wùmí fún kí lẹ̀ ń ṣẹ̀dí ẹ̀ fún because èmi ti ń be in a different scenario pé it's not even Wùmí that you people are covering ṣe é pé tó bá ṣe é pé gbogbo alágọ̀ ni ṣe é pé àmọ́ kó ṣe é pé àwọn àmì ìdílé rẹ̀ ni. so Wùmí tó ti ń pariwo láti bí ọdún kan àbọ̀ ní ìsinsìnyí ọdún kan àtọ̀ṣù mẹ́jọ tí wọ́n ń pariwo Wùmí so ní ìsọ wákọ̀ pariwo wákọ̀ mú àdúrà dẹ̀ ló lọ sí obi DMN yẹn tó náà òun rí nǹkan wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá dé court if it is àdúrà if it is not àdúrà when they get to court adájọ́ ló máa dá yẹn náà kò kí ń ṣàwa adájọ́ ló máa béèrè lọ́wọ́ ẹ̀wà àdúrà wọ́n ló sẹ́ndì kìíní kan sáwọn á dẹ̀ ó jẹ̀bi àbó jẹ̀bi tó bá jẹ̀bi á sọ tí ò bá jẹ̀bi á sọ ó wà ní gbẹlẹ́yà tẹ́ ń ké kiri kọ́ máa dúrà kọ́ máa fàdúrà sọ tó bá ti pe àdúrà tó bá ti pe Darosha ẹ máa jáde ẹ máa sin ara kiri I don't know what you are hiding I don't know ṣé rí àwọn people yìí there is a lot they are hiding yá Mohbad Fọláṣadé gbogbo wọn lọ́mọ kú tó pa Mohbad ṣé ẹ̀kọ́ tó bá pé Wùmí nìkan lóòótọ́ bá yín sọ pé Wùmí ló ti Mohbad kù tí Mohbad ṣé ẹ̀kọ́ àwọn people yìí ṣé ẹ̀kọ́ wọn ti ní sọ tipẹ́tipẹ́ ni ṣé rí mo ṣe ń sọ kínní kan gba tí wọ́n fi pé yẹn tí wọ́n ní wọ́n rí ẹ̀jẹ̀ tó jáde tó ní Wùmí wọ́n ti pé wọlé padà ní pé tó bá fa gbòòrò wọn máa fa gbọ́ àwọn ọlọ́mọkọ́ tó ti tọwọ́ ara wọn bọ̀ ẹ wá bọ́ tẹ wá ń ṣẹnu òṣì ẹ ṣẹnu yàmàyàmà oní ẹ ọ fẹ́ pàdúrà tí kínní kan kí ló tó ṣe dárúkọ ẹni tó fẹ́ pàdúrà ẹnì kan ṣáà ló jáde tó sọ pé àdúrà fẹ́ para ẹ̀ kí ló dé tó ṣe mú yẹn sọ́wọ́ Wùmí kíní ló wá mú sọ́wọ́ Yomi Fabiyi kíní kan Yomi Fabiyi lè wá mú sọ́wọ́ ẹni tó dárúkọ pé wọ́n fẹ́ pàdúrà kí ló tẹ̀ ṣe mú kẹ́ ẹ pariwo ẹ̀ sáyé kẹ́ ẹ pariwo pé ìyóò sọ pé wọ́n fẹ́ pàdúrà bẹ́ẹ̀ sọ pé fẹ́ pa ẹgbẹ́ ẹ̀ náà nìyẹn o káwọn ayé bá ba yín gbọ́ wọ́n á dárúkọ Yomi Fabiyi àní ẹ̀ gbádùn inú ẹni tí ẹ mọ̀ ẹ wá jáde ẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó ń sunkún ẹ̀ ń sunkún sójú ẹ̀ ń sunkún sínú ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ́yà ní 2025 wọ́n bèrè kú tó pa àbúrò yín ẹ̀ ń ṣe yàmàyàmà ẹ̀ ń sọ ràdàràdà lẹ́nu irú ẹbí òṣèré irú ẹbí ràdàràdà ní ẹ̀ ní tìjú ní sójú òun tì yín ni ṣé ẹ̀ ní tìjú ni sójú òun tì yín ṣé iṣẹ́ wèrè ni gbogbo yín ni ṣé ẹ̀ nọ́pọlọ ni ẹ bọ́ ọmọ yẹn jẹ lójú ayé ẹ bẹ́ẹ̀ náà nìyá náà wá sí conference wọn náà ń wá kú tó pọ̀ ọmọ ẹ̀ èmi ò kí máa sọ̀rọ̀ ságbàlagbà ọ̀bọ̀ ìyá Mohbad ọ́dísà pé kí wọ́n lẹ̀ ọ́dísà pé kí wọ́n tutọ́ sí wọn lójú wọ́n ní wọ́n wá kú tó pọ̀ ọmọ yín ẹ wá bọ́tà 10 years ọ́fi 10 years lọ́mọ wọn fi kọrin fóun pa ní ó sì mọ́ mi ṣé nǹkan tó ń béèrè lọ́wọ́ yín nìyẹn wọ́n ń béèrè lọ́wọ́ yín pé kí ló pọ̀ ọmọ yín ẹ wo dára àti ẹjọ́ kí n dúró nọ́mbà ìjà yìí. Dasola. sanwó sálàtì mo ti ṣe tán báyìí ẹ káàsán sà ètò àpáàtàárọ̀ nípa ọ̀rọ̀ Fọláṣadé mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí because mo rí nígbà tí ẹ post ẹ̀ ṣe rí àwọn fámìlì yẹn wọ́n ti mọ ikú tó pọ̀ mọ́ wọn láti ìgbà tí Mohbad ti kú Mohbad nìkan ló jẹ́ innocent tí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yìí olórí burúkú ni wọ́n especially Fọláṣadé because ṣé